Ẹ̀lú ló láró, ẹ̀tù ló nìbọn, kété ló lomi. Ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀. Ààrẹ Laji Abbas lónìí yẹn. Káforí jágbó, káforí jẹ̀gàn, ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Káforí jágbó, káforí jẹ̀gàn, ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó báwo ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilé tó kọ́ òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ, kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Laji Abbas ó tún kú oríire, àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ 5 tí a tún fi fún ẹ. Òpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ, olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn, àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà, gbogbo yín la kí. Òpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rin lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là, ó yá wa tún fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àhóyè ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o. Ẹ̀kọ́ mọ olóngìn ní kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́. Olùkọ́ àgbà Laji Abbas Ààrẹ Òpìtàn kárí ayé. Ikú kì í pẹ̀ta lójú ìran, kíní kan ò ní ṣe ẹ́. Ọ̀rẹ́ mi ló fẹ́ tún orin gbọ́, ẹdẹ ló fẹ́ tún gbọ́, ẹ má bínú, mo rí mẹ́sẹ̀jì ẹ. Ẹ̀lú ló láró, ẹ̀tù ló nìbọn, kété ló lomi. Ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀. Ààrẹ Laji Abbas lónìí yẹn. Káforí jágbó, káforí jẹ̀gàn, ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Káforí jágbó, káforí jẹ̀gàn, ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó báwo ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilé tó kọ́ òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ, kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Laji Abbas ó tún kú oríire, àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ 5 tí a tún fi fún ẹ. Òpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ, olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn, àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà, gbogbo yín la kí. Òpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rin lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là, ó yá wa tún fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o.
Àhóyè ìtàn yàtọ̀ sáròsọ òdodo ọ̀rọ̀ ni. Àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú ẹ̀kọ́ mọ olómi ní kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́ olùkọ́ àgbà Laji Abbas Aare òǹpìtàn kárí ayé. Ikú kì í pẹ̀ta lójú ìran kíní kan ò ní ṣe é. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri ti ìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ sì lè máa wò mí kedere. Ẹ mà tún pàbọ̀ sórí ètò yín, ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Lórí ìkànnì yín náà ni o, ìtàn Yorùbá. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní mọ̀ sí ọmọ aráyé lórí. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yà láti lè yìí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátápátá. Ọ̀rọ̀ mi ò ní pọ̀, mo rò yí pé ọ̀tọ̀ tí ẹ ní ètò tí mo fẹ́ ṣe kí wọ́n tó fi fọ́nrán ìsọwọ́ sí mi. Nígbà wọ́n fi sọwọ́ tí mo sì rí mo wá gbé yẹ̀wò. Yín wàá fẹ́ ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí ká tó wá wo èsì tí màá fọ̀. Ẹ jẹ́ ń ṣe kó tóbi dáadáa, bóyá kó tóbi dáadáa torí mo fẹ́ kí gbogbo èèyàn jẹ àǹfààní ẹ̀ dáadáa. Kọ́ mọ́ dàbí pé. Gambari lọ́dọ̀ àwọn Yorùbá méjì tẹ́lẹ̀ kan bá ń ṣe bákan tí ò jábábá tí ń ṣe kẹ̀kẹ́ nípa rí Gambari ẹ̀yà máa là àwọn àwọn ibẹ̀ sì jẹ̀bi torí ẹ̀ pé ìtẹ́jú sọ̀rọ̀ ìtẹ́yìn ọ̀bá sì gbọ́ ọdẹ máa wí ibẹ̀ kì í ṣe é. Ní èdè Haúsá onímọ̀ tó yí ìkorokoro káwọn èèyàn ta rẹ̀ dìde ní jẹ́ máa là. Tọ́wọ́ ti báwọn ni wọ́n fẹ́ pera wọn tí ì sì sàfà. Inú wọn gbé àbókínà àbí wọ́n gbé ìyáàkà àbí gàdínà báwo ti fi mọ̀. Wọ́n àlẹ́ kẹ́ni tí ì sàfà máa là lọ́dọ̀ ọ̀tí. Tí a bá gbìyànjú Gambari lọ́dọ̀ àwọn tí ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mẹ́ta la fi sí. Àwọn kan bẹ̀ ń pè wọlé Gambarawa. Àwọn là ń pè Gambari ní èdè. Àwọn Gambarawa yìí àwọn ni wọ́n rìn papọ̀ mọ́ Gambarawa. Wọ́n sì rìn ní gbogbo oríṣiríṣi ìlú. Bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ́dú síbi táwọn èdè ìsàlẹ̀ Gambari. Yẹn ni pé àdúgbò àwọn Gambarawa. Ìlọrin wá pò pé kò sí ìdí ìtẹ̀wọ̀n ní Gambari bí jẹ́ Gambari. Kò sí ìsìn tí ń jẹ́ Ìlọrin. Àbí inú mílẹ̀ lọ sí. Tí Gambari bí jẹ́ Gambari. Àti Ìlọrin èrè alílì àti Ìlọrin Àpọ̀njá kò sí ìdí tí ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé ẹ wá níbi tí Ìlọrin yòówó ni? Sí Gambari àwọn Gambarawa yìí. Déédéé 2.5 kìlómítà ní. 2.5 kìlómítà pé ní Gambari síbi tí Ìlọrin yòówó ló ta kọ́ bá ká kọ́ fáláṣí ọba àlọ́rin síbẹ̀. Àwọn ilé mẹ́rin bẹ́ẹ̀ ni wọ́n wá ṣáájú kí Ìlọrin tó máa jẹ́ Ìlọrin. Ní jẹ́ Ìlọrin ìyá lílo, ní jẹ́ Ìlọrin àkọjá ìjẹ́ báwo jẹ́ ìpè àwọn ilé mẹ́rin bẹ́ẹ̀ tó ń bẹ̀. Àwọn ti Gambari la fẹ́ sọ lórí àdéhùn àwọn mẹ́ta tó bẹ̀. Àwọn Gambari lọ́sẹ̀ àwọn bàbá yìí rẹ̀. Wọ́n wá ní mọ́sálásí. Bí wọ́n èdè ní wọn bẹ́ẹ̀ àwọn ọ̀dí. Wọ́n sì máa gíláàsì. Wọ́n wá ní ọba wọn. Ọba tí wọ́n ní káfá níbi ìbáni jẹ́ Máàlà Muhammadu Bako. Ó tàbá níbi ìbáni rí ọlá ní Gambari.
ṣe tí wọ́n ń ṣe títàn sọ fún wa pé ohun díẹ̀ ni mo pé kọ́ tí ìyá sábà lè fi rọ̀rọ̀ mi. Àbá níbi ilé sáàrin wọn ní 1812. Àbá níbi ìṣe gbogbo tí ó ṣe pẹ̀lú wọn ní 1820. Àbá níbi ìkú ní 1820. Ràbàràbà àbá wa kú wọn níjọba ṣe ní 1823. Nípa tó ń bí 1823. Ẹnu kò pé ẹjẹ́ ká yan aṣáájú mùsùlùmí. Yóò máa ṣò wá pọ̀. Tọ́lá àbá níbi ìsọ gbogbo àdúgbò yọ ìṣòwò. Ibi tí a fẹ́ lò ní ìtàn Ìlọrin lẹ tó ti gbọ́ lẹ́nu àwọn àáfàá wa láti Ìlọrin. ń bá wa mú torí mo fẹ́ ká gbádùn ẹ̀ dáadáa, ń bá wa mú ìtàn tí wọ́n sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wa ní Ìlọrin àti àwọn àáfàá wa míì tí wọ́n ń ṣe wáàsí, wọ́n máa ń sọ̀rọ̀ lórí tí wọ́n rí àbákọ́lẹ̀ nìkan láì ṣe ìwádìí míì, àbí ká wá gbé ọ̀rọ̀ lọ sí tí bàbá wa Sheikh Adam ibi tẹ́ni ká gbé ọ̀rọ̀ lọ pé ẹni tí ó bá jẹ́ oní òpìtàn yóò dàbí ẹni tó lọ wa góòlù wúrà tútù. Ṣèpítẹ́ ẹ̀ bá wà èèyàn wà tí ìpẹ́ nígbà ẹ̀ bá wá gbé délé tán èèyàn ó gbéra náà yóò tó wá fi búrọ́ọ̀ṣì gbọn gbogbo ìpẹ́ ìdọ̀tí ara rẹ̀ kúrò. Nígbà ó bá wá gbà tán ó tó wá gbé sórí òṣùwọ̀n scale. Àwọn bàbá wa nínú Islam wọ́n ní scale tó dáa jù lè tàwọn ní goldsmith. Wọ́n wá gbé sí orí rẹ̀ só tẹ̀wọ̀n só fúyẹ́. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹni tó bá fẹ́ sọ ìtàn tó bá gba ìtàn tán ó wá jókòó ó gba gbogbo ìrí ara rẹ̀ dànù. Títẹ̀wọ̀n ǹjẹ́ lòmíì sọ kí lẹ lòmíì sọ kí nìdílé lè sọ bó lọ̀rọ̀ sí rí ń bì ká tó wá lè kó ìtàn jọ. Ìwà wo tá a fáyín náà ń sọ sọ̀rọ̀ ìtàn bí ìgbà téèyàn ń pa àlọ́ agboolé. Mo tẹ máa ń sọ fáwọn àfáà wa pé ẹjẹ́ aṣọ lọ bá ti di bí ọ̀rọ̀ ọ̀tàn pàápàá lórí ọ̀tàn Ìlọrin. Àwa fúnra wa láàmú dira wa láàsìmọ túra wa. Irú ẹ̀ ni ó tún ṣẹlẹ̀ lẹ́yìn lónìí nípa ìtàn Ìlọrin Gambari, ìtàn Ìlọrin Gambari. Àwọn àfáà wa fẹ́ fi ìdí ẹ̀ múlẹ̀, wọ́n fẹ́ prove ẹ̀ fún wa yí pé Gambari ó ti ń jẹ́ Gambari ká tó mọ ní táǹpè ní Ìlọrin kí àáfàá Álímì kó tó dé, kọ́rọ̀ Àfọ̀njá kó tó dé, kí Ìlọrin ó tó jẹ́ Ìlọrin káfà Álímì ò tó dé. Táfà tí wọ́n fẹ́ prove fún wa ní níwà fẹ́ ká mọ́ mú lẹ́yọ kọ̀ọ̀kan. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí wọ́n tó recognize bàbá wa Sheikh Adam káàkiri àgbáyé. Ìmọ̀ ni Ádámọ̀ pẹ̀lú ìmọ̀. Tá a bá mú ànábì Adam tán, Ádámọ̀ kátà wá tún rí tọ́lọ́ tó bò ní mímọ̀ iná ní bàbá Sheikh Adam lágége tí wọ́n ní Mọ́ríkàs. Ìmọ̀ sọ pé Ádámọ̀ ni bàbá wa, Ádámọ̀ ni bàbá wa, ẹni tọ́lọ́ ń dá tán tó bò ní mímọ̀, Ádámọ̀ ni bàbá wa. Kí wọ́n tó wá lè ròyìn wọn kìí ṣe pé mo fẹ́ sọ̀rọ̀ àbí mo kàn fẹ́ jà fáàkọ́. Iṣẹ́ ìwádìí kún ìmọ̀. Lóòótọ́ kò sẹ́ tó lè wà láyé kórí ọmọ mi nípa ọ̀rọ̀ tí àkíkọ ní o àbí tàṣí sọ ni. Ṣùgbọ́n bàbá wa Sheikh Adam fúnra wọ́n prove everything nípa ọ̀rọ̀ Ìlọrin. Bàbá wa Sheikh Adam bẹ̀rẹ̀ ìtàn Ìlọrin lórí ọ̀rọ̀ Ládèrín. Sheikh Adam ní pé ìlú Ìlọrin o Ládèrín ni ló ṣe kí ni o Ládèrín ni ló tẹ Ìlọrin. Wọ́n sì sọ nípa Pàṣín ọmọ rẹ̀, wọ́n sì dákọ Alùgbìn, lẹ́yìn Alùgbìn wọ́n sì dákọ Àfọ̀njá, wọ́n sì sọ gbogbo tọrọ mọ́rọ̀ Àfọ̀njá. Second thing
èyí tẹ́ ẹ fẹ́ kúlẹ̀ My Life by Sir ẹjẹjẹ orí Sir Amadu Bello Sardana of Sokoto ní ojú ewé kẹẹ̀ẹ́dógún page 15 ó sọ gbangba ń bẹ̀ yí pé Ìlọrin o ilẹ̀ Yorùbá nìlọrin abẹ́ domain orílẹ̀ Aláàfin Ọ̀yọ́ ìní Ìlọrin wà pé lásìkò tí wàhálà ó fi dé ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Àfọ̀njá ìní ó jẹ́ baálẹ̀ Ìlọrin ó pè ní gọ́vnọ̀ tó ń jẹ́ baálẹ̀ Ìlọrin ó pè ń bẹ̀. In 1817, a man called Àfọ̀njá was governor of Ilorin. Ó pè ń bẹ̀ ìní tí ó náà bá lè rí kó kà fúnra rẹ̀ kọ́mọ́dé bíi pé àbí Aare òpìtàn ó ń parọ́ Aare òpìtàn ó ń parọ́ kó náà kà fúnra rẹ̀. Now àti wá ráwọn ẹ̀rí láti ọ̀dọ̀ èèyàn méjì gẹ́gẹ́ bí olùwádìí. Ẹni àkọ́kọ́ àáfàá tó gbajúmọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ní gbogbo Áfíríkì onímọ̀ Agége tọ́wádò onímọ̀ àgbáyé Áfíríkì baba Sheikh Adam bàbá ní Ìlọrin o ilẹ̀ Yorùbá ní Ìlọrin bàbá ní Ìlọrin Ọ̀yẹ́ bàbá wa Mustapha Sugulul jẹ́ tó fi kankun bàbá wa ní tẹ́ bá bí mi pé kí ni mo wá ṣe láyé èmi ní mo kọ́ Mustapha Sunusi Sugulul ní kéwù ọmọ Ìkìrun ni bàbá wa Mustapha Sunusi Sugulul ọmọ Ìkìrun ni àwọn náà kọ nínú tírà wọn pé Ìlọrin o ilẹ̀ Yorùbá gbogbo wọn sì gbà pé Ìlọrin o lánàá lónìí àti lọ́la ilẹ̀ Yorùbá náà ní Ìlọrin èyí ò rújú ẹ wàá máa wò pé kí la wá jọ kí la Aare òpìtàn tó dé kí la tó wá ń fà ó gbọ́ ara sí mọ̀ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ní nípa àwọn tó ní Ìlọrin Gambari nínú ìsìn kọ́ pé Gambari o òun ló ní àwọn wọn ti nílùú o síbi tí akọ́mọ ilé ọba Ìlọrin sí pé máìlì méjì kìlómítà méjì ààbọ̀ ibùsọ̀ méjì ààbọ̀ òun ni sí Ìlọrin làwọn Gambari wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ sọ̀rọ̀ tó ṣe pé lóòótọ́ àwọn Fúlàní wọ́n bá àwọn Gambari nílọrin àwọn wo ṣùgbọ́n torí wípé àwọn tribe lára àwọn tó wà ní ilẹ̀ Haúsá àwọn Haúsá tribe wọn pọ̀ lóríṣiríṣi kìí tó ọ̀tọ̀ ní àwọn ẹ̀yà míì ò rí sọ bí àwọn bíi Benue náà ti kọ́ mò ń sọ láwọn tó jẹ́ Haúsá báwa náà ṣe ń jẹ́ táǹpẹ̀rẹ̀ wa ní Yorùbá lónìí àwa Òtù bá ṣe láwọn kí lorúkọ ẹ̀ Ìjẹ̀bú Ìgbónà tá a ní Ẹ̀gbá tá a ní Yorùbá tá a ní Èkìtì Àkókó àwọn Èkìtì náà tó pọ̀ o Àkókó Mọ̀bà Ìjẹ̀rò gbogbo tá a ní bámbámbámbámbámbám báná làwọn náà sì ń lọ́dọ̀ wọn àwọn Gambari wá kó kan ṣẹwárà àwọn Gambari tí wọ́n wá ń sọ yìí àwa àti wọn DNA kan náà lájọ ní àtàwọn bẹ́rìbẹ́rì àwọn bẹ́rìbẹ́rì náà ń jẹ́ àwọn ẹ̀yà kan nínú àwọn Borno ó dàbí pé mo sọ fún agbé lọ́dún yìí pé mo fẹ́ gbé ìtàn mi kí n gbé wọ West Africa kọ́rọ̀ ọ̀tọ̀ ọba àlẹ́ máa yé wa gbogbo bá a ṣe ń sọ kọ́ba àlẹ́ máa yé wa mo fẹ́ gbé ìtàn mi wọ West Africa ní ọdún yìí torí pé mo rò pé tí mo fẹ́ ṣe ni pé bíi ọdún 15 àkọ́kọ́ káti ẹ̀kọ́ fi jẹ́ kọ́rọ̀ lè fìwé yé wa mo sì rò bá ṣe ọdún èlò sì pọ̀ ọdún 13 ó sì ti ń yá adúpẹ́ pé ó ti ń yá àwọn èèyàn dáadáa ṣùgbọ́n àfa ẹja wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí àfa ìṣe bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n plé rẹ̀ kí wọ́n wá bá wa gbé tán kí wọ́n máa bá wa. àwọn kan bẹ̀ ń pè wọ́n ní Gambari àwọn làpè Gambari nínú èdè àwọn Gambari yìí àwọn ni wọ́n rìn papọ̀ mọ́ Gambari wọ́n sì rìn ní gbogbo oríṣiríṣi ìlú bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ́nu sí i dáhùn èyí tàbí Gambari yẹn pé àdúgbò àwọn. Gòbírí àwa làwa ń pè wọ́n ní Gambari Gòbírí àwa làwa ń pè wọ́n ní Gambari èèkan náà ni wọ́n ń sọ àwa làwa ń pè wọ́n ní Gambari àwọn ní Gòbírí. Ìlọrin wá kò pé
àfáwa sọ àfáwa ní pé kò sí tí ń jẹ́ Ìlọrin tí Gàmbàrí fi ń jẹ́ Gàmbàrí. Gàmbàrí ti bo pé Gàmbàrí ti Ìlọrin náà ni o tẹ bá débẹ̀ Gàmbàrí ó ń bẹ nílọrin dòní. mo rò pé bàbá wa tí wọ́n kọ ìtàn Ìlọrin journey so far Alhaji Elekeji mọ̀ Gàmbàrí ni wọ́n. nígbà wọn lọ táwọn kan lọ ṣe interview láìpẹ́ mo jáde mo fèsì nígbà náà wọ́n dọ́dọ̀ bàbá wa Safiu bàbá wa Safiu Jimba wọ́n dọ́dọ̀ bàbá wa Alhaji Elekeji mọ̀ wọ́n dọ́dọ̀ àwọn míì ẹ sì ń sọ ń bẹ̀ pé ìdí àpẹ́ bẹ́ẹ̀ ẹ wàá lọ sọ́dọ̀ ẹnìkan nídìí àpẹ́ that's a real nonsense àbòsí nìyẹn. so ẹ fẹ́ sọ ìtàn Ìlọrin ẹdẹ́lé Jimba ológun ẹdẹ́lé ológun Jimba ẹdẹ́ Gàmbàrí lọ́dọ̀ Alhaji Elekeji mọ̀ ẹ wàá gba ọ̀dọ̀ àwọn ọmọ Àfọ̀njá lọ nílọrin àtìlẹ́ àwọn Yorùbá míì. so ṣùgbọ́n àwa mọ̀ ẹ bá sì ti ń gbé wá tẹ bá ń gbọ́ dá padà Ààrẹ Laji Abbas ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbé àlọ́ wá. wọ́n wá ní kò tí sì ti ń jẹ́ Ìlọrin tí Gàmbàrí fi ń jẹ́ Gàmbàrí. ẹ wàá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ o ẹ wá wo bí àáfàá yìí ó ṣe dira rẹ̀ bí wọ́n ṣe dira wọn ẹ má gbọ́. àfáà yìí ń dúró lórí wípé àti Álímì àtàfẹ̀já pé ẹ̀yin ọmọ Àfọ̀njá ẹ̀yin ọmọ Álímì ẹ̀yin méjì gan àní kò tí sì ti ń jẹ́ ẹ̀yin méjèèjì tí Gàmbàrí fi ń jẹ́ Gàmbàrí. ok tọ́rọ̀ bá wá rí báyìí á wá bi déètì léèrè ọ̀rọ̀ ọ̀dà o wọ́n ní kò sí tí ń jẹ́ Ìlọrin o tí Gàmbàrí fi ń jẹ́ Gàmbàrí ní ibi tá à ń pè ní Ìlọrin lónìí o gbètò àáfàá wa ìjẹ́ àti ẹ̀ lè rí nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ sáà lè rí déètì káàárẹ̀ òpìtàn kọ́ wá jókòó èyí tí wọ́n fi fún wa lámì ẹ̀yẹ àgbáyé nù pé táwa bá ń sọ̀rọ̀ á mú ọdún wá á sì mú un tí ń ṣẹlẹ̀ ní ọdún náà wá láwọn abùmíì àtàwọn àfijọ ọrú ẹ̀. ṣé ẹ wá níbi tí wọ́n ní òkúrò ní sí Gàmbàrí àwọn Gàmbàrá wáyé déédéé 2.5 kìlómítà ní 2.5 kìlómítà pé ní Gàmbàrí síbi tí wọ́n ní òkúrò ta kọ́ bàbá kọ́ báláǹtì ọba àlọ́ yìí. ọjọ́ pẹ́ yìí nínú. àwọn ilé mẹ́rin bẹ́ẹ̀ ni wọ́n wá ṣáájú kí lọ́ọ́ ló wá dé lọ́rin. lórí kí ní bàbá tí èyí àwọn èèyàn ẹ lọ máa wo àwọn Haúsá gbogbo ìlú nílẹ̀ Yorùbá ẹ̀yìn odi ìlú wọ́n máa ń ní sáàbò wọn. àwọn Gòbírì àwọn Gàmbàrí àwọn baba ńlá wa wọn ò rí wọn gẹ́gẹ́ bíi threat. apẹ́ àáfàá tí ń sọ̀rọ̀ yìí mọ ìtàn àwọn Gòbírì àwọn Gàmbàrí yóò mọ̀ yìí pé nínú ìtàn wọn kò sí bẹ́sẹ̀ lè kọ ìtàn àwọn Gòbírì tó wọ́n mọ̀ dákọ yìí pé ẹni tó jẹ́ káwọn ó ní bùjókòó láyé àwa ni Yorùbá ni. tó bá sì dàbí ẹ gúgú rẹ̀ ẹ lọ gúgú ẹ̀. àárín wọn gẹ́gẹ́ bíi threat wọ́n máa ń wá ìlú tí wọ́n bá sì dé wọ́n wà á ra ọjà níbí wọ́n rà lọ Islam sì pọ̀ lọ́dọ̀ wọn wọ́n tó wá wọ́n dálé kéwúlẹ̀ èyí tó bá pẹ́ wọ́n ń bá wa ṣe. kìí ṣe ọba wọn èé ní ọba dòní wọn èé ní ọba kọ́ wọn ò ní ọba wọ́n máa ń ní sáríkì wọn ò ní olórí wọn ò lè lọ́ba nílẹ̀ Yorùbá
bèlè tàṣe pé wọn èé lo ọba ṣé lórí ilẹ̀ rẹ̀ ni ó ṣe lọ́ba lórí ilẹ̀ Aláàfin ni ó ṣe lọ́ba kíní kan sì ń bẹ tí ò lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ ìtàn nílọrin wọn ò mọ kí ló fa bí Ìlọrin ti wà àti ìdí tí Ìlọrin fi wà níbi tó wà ṣé wọ́n ń fúláàgì wa ni àbí nẹ́tíwọ̀kì tó ní kọ́ lọ́ọ́ kú sànù wa lọ́wọ́ èèyàn tá a lọ síwájú ni ẹ jẹ́ máa bá wa tẹ lọ́fẹ̀ẹ́ máa bá wa tẹ like bóyá wọ́n ń fúláàgì wa ní ẹjẹ́ àwọn nẹ́tíwọ̀kì míì nẹ́tíwọ̀kì náà ló tá à ń lò náà ló dúró dáadáa pàpẹ́ fúláàgì ni tá à ń lò ló dúró dáadáa mo ò lọ́ba sáwọn wọn ń jẹ ọba ibi tó bá jẹ́ ilẹ̀ òòtù ni la ti ń lo tá à ń pè ní ọba tó fi dé Benin ní Ẹdó tó fi dé Ghana lọ́dọ̀ onínàná ọba gbogbo ẹ tó bá ti ládé ìṣẹ̀ǹbáyé tí ń dé là ń pè lọ́ba ó ń kálukú tó wá lórúkọ oyè rẹ̀ Aláàfin ọba Yorùbá Awùjalẹ̀ ọba Ìjẹ̀bú Àkárìgbò ti Rẹ́mọ Ọ̀ràngún Ìgbóònà gbogbo àwọn tá a sọ lẹ́wọ̀n ó tún láwọn ọba wọ́n láwọn ọba o Ọ̀ràngún Ìgbóònà ibi tí Ìlọrin wá wà ààlà Ọ̀ràngún ní ilẹ̀ Ìgbóònà gbogbo ibi tí rélùwé gbà kọjá ní Ìlọrin o tó fi wá lọ wọ ibi tí post office Ìlọrin wà àwọn Ìgbóònà wọn ní ilẹ̀ Ọ̀ràngún ni mo sọ pé ẹjọ́kòó jẹ́ gbogbo ẹ̀yàn ọmọ kéékèèké òpìtàn tẹ́ ẹ̀ mọ̀tàn ẹ lọ wo Gánmọ́ níbi tí wọ́n gbé ilé ìgbòmìnà sí ní Gánmọ́ ẹ lọ wo Gánmọ́ mélòó ni mo sì ń bọ̀ lórí mo ti sọ mo sì tún ń bọ̀ kí tó wá láyé wọn tẹ́ bá wá dé ilẹ̀ Ìgbóònà wá lọ bẹ́ẹ̀ Ìgbóònà pààlà pẹ̀lú Yorùbá Ọ̀yọ́ ọ̀pààlà bẹ́ẹ̀ Aláàrẹ sì lọ bẹ́ẹ̀ lọ gba ẹkùn Ìbọ̀lọ̀ àti Èpo ó tún wá lọ pààlà pẹ̀lú ààlà Ìjẹ̀ṣà Ìlá ọ̀pààlà pẹ̀lú Ọ̀tà Ayégbájú mélòó ni Ìlá àti Òkè Ìlá sí Ìgbàjọ Ẹ̀rìnpa Ìré gbogbo àwọn ọ̀nà wọn ń bẹ níwájú lọ́hùn ìtọ́ bẹ́ẹ̀ láti Ìlá tẹ́ẹ̀fì lọ wọ ilẹ̀ ìlú Ìlọrin gbàm ààlà ni wàhálà wá dé àwọn tápà Núpé Léǹpé wọ́n ń já wọnú àlà wa níbo wọ́n ń jáwọ́ àlà Ìgbóònà lásìkò tá à ń sọ yìí gbogbo tí ń jẹ́ orí adé pátápátá nílẹ̀ Yorùbá wọ́n ń dá abẹ́ alágbára kan Aláàfin ni wọ́n wà irú èyí tí wọ́n wá ṣe nígbà tí àwọn Ìjẹ̀ṣà tí wọ́n ń jáwọ́ ààlà àwọn Èèpo lọ́hùn tí wọ́n fi gbé Tìmì dìde irú ẹ̀ náà wọ́n wá ṣe wọ́n wá ránṣẹ́ láti ilẹ̀ Ìgbóònà ṣe mọ̀ yí pé Gánmọ́ lọ débẹ̀ àwọn Ìgbóònà wọn ni Ṣàó sì ti ń bẹ́ńbẹ̀ nírọ̀wù láàmú pa Ṣàó ti ń bẹ́ńbẹ̀ yẹn nígbà wọn wá ránṣẹ́ lọ Aláàfin wo ní ń bẹ lórí àpèrè Aláàfin Òjìgí ọdún wo l'Aláàfin Òjìgí jẹ àwọn àgbààgbà Aláàfin Òjìgí jẹ ní nǹkan bí ọdún 1698 ọdún 1698 sí 1732 Aláàfin Òjìgí wọ́n ló lò ọdún mẹ́rìnléní ogójì 34 years ló lò 1698 sí 1732 l'Aláàfin Òjìgí jẹ ó dé yín àgbààgbà ọdún wo ìní àwọn Ìgbóònà ìní wọ́n ránṣẹ́ lọ
bá Aláàfin ẹ máa tẹ lọ́ọ̀fù ẹ máa tẹ láì kọ́dà pé wọ́n ń flag ẹ̀ ní torí nẹ́tíwọ̀kì ìdúró ó sì pé dáadáa mo jẹ́rìí kọ́dà pé wọ́n ń flag ẹ̀ ní nẹ́tíwọ̀kì yẹn dúró ẹ máa tẹ lọ́ọ̀fù ẹ máa tẹ láì ẹni bá wà ní ètò yìí. wọ́n gbà yí pé láàrin ọdún 1700 1800 20 1700 1800 1900 2000 ìyẹn ni pé yóò máa lọ bí nǹkan bíi 323 years lónìí nígbà tí ọ̀rọ̀ 323 years nígbà tọ́rọ̀ pé ẹ wá gbà wá o ní ilẹ̀ Ìgbónà lórí àwọn tí wọ́n ń jáwọ́ ààlà wọ́n wá pọ̀. Aláàfin Òjìgí níbẹ̀ lórí àpèrè ó sì ní Basọ̀rún tó lágbára là ń pè ní Basọ̀rún Yàwúyàmbá Basọ̀rún Yàmbá. ìgbà sì ní wọ́n wá ní bárẹ́kè aláwọn bárẹ́kè lóríṣiríṣi káàkiri ilẹ̀ Yorùbá tó pé wọ́n máa tún ṣe ìgbáradì. A sì láwọn ibòmíì tó ṣe wípé igbó ọdẹ ni wọ́n máa dẹgbó ọdẹ fọ́ba wọ́n máa ń tẹran ìgbẹ́ káàkiri ní àwọn ọdẹ àwọn ọba náà máa ṣọdẹ o àwọn ọba náà máa ṣọdẹ àwọn ọmọ ọlá náà máa ṣọdẹ. èyí tí ò rújú ni pé royal family ìní Ládẹrin royal family ni torí gbogbo àwọn ọmọ ọba Ọ̀yọ́ jagunjagun ni wọ́n. Aláàfin fún rẹ̀ máa ń lọ sógun the last Aláàfin tó lọ sógun tó sì kú sí ogun Elédùwẹ̀ ní ọdún ṣé 1834 1835 kọ́ iná ní Aláàfin Olúewu tí àpèrè fi wá ṣòfò láàrin ọdún 1835 títí di ọdún 1837 tí Àtìbá fi jẹ. nígbà Àtìbá wá jẹ làwa fi ṣe òfin wípé k'Aláàfin ọmọ lo ogun mọ́. kí ló sì fà tẹ́ fi ṣòfin gbogbo nǹkan tó lónìdí kí ló fà tẹ́ fi ṣòfin ni wípé Aláàfin Olúewu kìí ṣe gbógun ló tú Ọ̀yọ́ tààràtààrà ṣùgbọ́n Aláàfin ti kú sógun. nígbà táwọn èèyàn gbọ́ àwọn èèyàn bá sá kúrò nínú ìlú wọ́n bá ní apá Aláàfin ò lọ sógun ni ìlú ò ní tú Ọ̀yọ́ ò ní tú àwọn èèyàn ò lè gbẹ́sẹ̀ ń darí bò ogun wọ́n padà ṣùgbọ́n tí wọ́n fẹ́ padà lọ bá lọ ti kú sógun ọ̀dà wọn wá. Àtìbá sì ti wà ní àgọ́ Ọ̀já níbi tó di Ọ̀yọ́ tòní. nígbà wọn wá yẹn pò ní kọjọba gbogbo àwọn tó wá ọdá wọn jókòó wọn lọbẹ mọ́ pé ìyọnú tiẹ̀ ti pọ̀ jù ogun là á fi gbogbo ọjọ́ jà àráyè mójútó kankan míì mọ́. wọ́n wá fi Olúyọ̀lé jẹ Basọ̀rún oní ọ̀jẹ̀ Basọ̀rún àkọ́kọ́ tí ó jẹ tí ò ní jẹ́ sínú ìlú tí ó jẹ́ sẹ́yìn odi ìlú torí Basọ̀rún 3 la jẹ nìbàdàn. ó wá fi Kúrúnmí jẹ Kakanfò lẹ́yìn ìgbà tọ̀gbẹ́ Basọ̀rún náà lóyè tí ó kọ́kọ́ jẹ nínú gbogbo tábà ti Aláàfin tán báyìí olóyè táàtò orílẹ̀ Yorùbá ní títọ̀yọ́ iná ní Basọ̀rún ó sì lólórí ogun gbogbo ilẹ̀ Yorùbá káfàtà Basọ̀rún Ọ̀yọ́ ó sì nígbàkejì Aláàfin. nígbà wọn jẹ tán wọn jẹ gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì yòókù wọn pàtàwọn oyè àtòyè míì àtòyè tí ń bẹ lọ́yọ́ lé ní 200 o torí ojú tá a fi ń wò nísìn ẹ bá ti mọ̀ nípa ìṣèjọba orílẹ̀-èdè kan ìní ọmọ bá ṣe yan olóyè ẹ wòye mínísítà tá a ní ẹ wòye àwọn àní federal honourable àní senator gbogbo ẹ̀ náà la ní jọ̀hún nígbà wọn wá yan gbogbo wọn tán wọn pe Kúrúnmí wọn fi Kúrúnmí náà jẹ Kakanfò. ìpàdé tí wọn wàá ṣe ni pé kí Aláàfin o kó má lọ sógun mọ́ ogun jíjà kó má wà lọ́wọ́ Basọ̀rún. àwa kú oríire ńgbà náà àwa ní Kakanfò tó lágbára kí Kakanfò náà kí wọ́n jọ máa jà wọ́n wá pín sí 3 fún wọn. Aláàfin Àtìbà ó dì kan mú Ààrẹ Kúrúnmí ó dì kan mú Basọ̀rún Olúyọ̀lé ó dì kan mú gbàsípínlẹ̀ Yorùbá ńgbà náà nù. tọ́lá lèmi lè wọ́n ní pé ìlú wa àti lábẹ́ Aláàfin kò sí ní gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá ti wà lábẹ́ Aláàfin. ẹnìkan tí ẹjọ́ máa ń ta kàngbọ̀n tá a lè rí ẹ̀rí wípé ó wà lábẹ́ Aláàfin rí ni Bìíní lẹ́dọ̀.
Aláàfin sì máa ń fogún lé padà ní torí òun ti máa ń gbalẹ̀ ó ti gbogbo Èkìtì ó ti wà lábẹ́ Ẹdórí lábẹ́ Bìínírí téèdé gbogbo tá à ń pè l'Ondo state lónìí ṣùgbọ́n àwọn náà máa ń yẹ Ọ̀wọ̀ ọ́lẹ̀ nǹkan tí ò tí yẹ tí ì tí ì mọ̀nu gbogbo òlú kódà nígbà tí Ìbàdàn ti ń gbá lórí Ìbàdàn gbogbo òlú máa ń yẹ Ọ̀wọ̀ ọ́lẹ̀ pátá tí ì mọ̀ mo bo ọ̀nà mo ṣèwádìí gbogbo àlàyé táwọn èèyàn ń fún mi kò yé mi ààfin tó sì tóbi jù ní kìí ṣe ní Nàìjíríà kìí ṣe nílẹ̀ Yorùbá ní Áfíríkà ààfin tákọọ́lẹ̀ wà pé tóbi jù ààfin Ọ̀wọ̀ ni ààfin Ọ̀wọ̀ ló tóbi jù ọ̀pọ̀lọpọ̀ wádìí mi mo ti ṣe nípa Ọ̀wọ̀ tó jẹ́ ìwádìí tó ti pẹ́ ẹgbẹ̀rún ọdún mẹ́ta mẹ́rin ṣùgbọ́n ọ̀rọ̀ bùnmí ìlèlú torí kìí sọ̀rọ̀ ọmọ Ọ̀rànmíyàn ìlópilẹ̀ Ọ̀wọ̀ kìí sọ̀rọ̀ lóró ṣùgbọ́n tí ì bá ṣe ara wa tí èso olùwádìí àlọ́ ọ̀lọ́ ni làwọn ọmọ pa ẹ jẹ́ ká fọ́ ọmọ bá lọ mo fẹ́ déètì mo fẹ́ káfàyọ mo sáà ti mẹ́nu báyìí pé 1700 ilẹ̀ àwọn ìgbóònà tí àwọn lè ń pe àwọn nínú pé àwọn ní tápà lè ń pe èyìnbó lọ́wọ́ akọ bíi l làwọn fi nc lòdì nú pé bí lámúrúdù àti nàmúrúsù bí l àti l yẹn náà ni ẹja gbọ́ díẹ̀ mo fẹ́ kí wọ́n mú déètì wọn wá ọ̀rọ̀ owó ti yé wá bàbá rẹ̀. wọ́n wá ní ìmáàmù wọn tí ń ṣe adájọ́ òun náà ní grandfather chief justice fún gbogbo nọ́mbà ara wa bàbá yìí wọ́n pè é àbẹ̀rù mọ́mìnì lówó wọ́n sì ní àwọn èèyàn wọ́n yá bàbá ńlá tí wọ́n yẹ ìdí mo fẹ́ bàjẹ́ ní bẹ́ẹ̀ ìdí jẹ́ kí tàn yọ wọn. wọ́n máa ń wà nínú àwọn tí wọ́n wé kọ́ bàbá àdébí. Ní ẹ̀yìn ìgbà tí wọ́n ti ń ṣe tí wọ́n ń ṣe tí ìtàn sọ fún wa pé ohun díẹ̀ ni mo fẹ́ kọ́ tí iye àṣà àdébí ọ̀rọ̀. ẹ wá já wò àfáà yìí ní pé àwọn tá à ń wí Muhammadu Bako àwọn tá à ń wí gbogbo wọn àwọn ni wọ́n wẹ́kọ̀mù àfáà Límì sí Ìlọrin tí wọ́n ti ń bẹ nílọrin báwọn Gambari tá à ń sọ wọ́n ti ń bẹ nílọrin o àwọn wẹ́kọ̀mù pé ṣùgbọ́n o láti sí ìgbà tí àfáà Límì dé ó kù díẹ̀ kó pé 40 ọdún 40 years ká sọ pé 38 years ọdún 38 àbí pé ó kù díẹ̀ ó lè jẹ́ 37 38 39 ó kù díẹ̀ ó sì lè jẹ́ 39 years ká tiẹ̀ wá sọ pé 39 years ni wọ́n ti wà ní Gambari ó dá o bàbá wa oníwàásí yí ẹ̀wọ̀ gangan ni bàbá wa àfáà Límì ni wọ́n wọ Ìlọrin ẹgbẹ́ wọn ti ń bá wa dáná bọ̀ wọ́n ti ń múṣẹ́ ìrọ̀rùn fún wa wọ́n ti já mọ̀ yìí pé àwọn Gambari tá à ń sọ yìí o wọ́n ti wà ní Ìlọrin 40 years 40 ọdún kí àfáà Límì ò tó dé àmọ́ àfáà wa oníwàásí ọdún wo ni àfáà Límì wọ Ìlọrin ẹjá gbọ́. àfáà Límì dé sáàrin wọn ní 1812. àfáà Límì ṣe gbogbo kí ó ṣe pẹ̀lú wọn. 1812 làfáà Límì dé sí Ìlọrin tí àfáà Límì bá dé sí Ìlọrin ní 1812 ẹjá wá wò ká wá yọ 40 years kúrò nínú 1812 ó yẹ gbé ẹ bá wa gbé gègéle ẹ̀yin ara lé 1812 ká wá yọ 40 kó ń bẹ̀ 40 years kó ń bẹ̀ ìyóò ní jẹ́ wípé 1772 ọdún 1772 ìrìn àwọn Gambari ni wọ́n dé sí Ìlọrin ọdún 1772 ni àwọn Gambari dé sí Ìlọrin according to àfọ oníwàásí. Now Aare òpìtàn Laji Abbas mo ní ọdún 1700 ìní Ládẹrin Ìlọ́lọ́ tẹ Ìlọrin 1700 ìyóò ní pé after 72 years tí Ládẹrin ti tẹ Ìlọrin ìlànà Gambari tó dé after 72 years. So bó wa ló ṣe wá jẹ́ o tí
kò tí ì sí tí ń jẹ́ Ìlọrin nígbà táwọn Gambari ọdún 1772 after 72 years tí Ìlọrin ti ń jẹ́ Ìlọrin ẹ̀sìn ní kò sí tí ń jẹ́ Ìlọrin ẹ̀ ń fi ìtàn ìsìláàmù nílọrin lẹ máa ń sọ yóò wá dàrú mọ́ lójú nígbà bẹ́ẹ̀ bá sáà ti fẹ́ mẹ́nu balẹ̀ Ládẹrin ilé Àfọ̀njá náà bàbá wa Sheikh Adam wọ́n sọ nínú tírà wọn ìpè Ládẹrin ló tẹ̀ lọ́rin bàbá wa Mustapha Subulul wọ́n sọ nínú tírà wọn Ládẹrin ló tẹ̀ Ìlọrin Saudana of Sokoto ó sọ nínú ìwé rẹ̀ My Life tọkọ ní ọdún 1962 yìí pé Ìlọrin ilẹ̀ Yorùbá ní o Àfọ̀njá ní baálẹ̀ rẹ̀. ọ̀rọ̀ ti níyànjú èmi sì ti sọ ìdí nígbà tí Ládẹrin tí yóò dé láti pàgọ́ Sàó ló fún láàyè ibẹ̀ wọ́n ti yànyàn lọ Sàó lọ́gbà wọlé torí kìí ṣe Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ tí dáńsọ́ngbà náà ní ọdún 1698 tí Aláàfin Òjìgíjẹ Ọ̀yọ́ tó wà níwájú Jẹ́bà ni Ọ̀yọ́ tó wà níwájú Jẹ́bà ni ìgbà tí sì ń bọ̀ Sàó lọ́gbà wá tẹ́ ẹ bá wo ibi tí ààfin Ìlọrin wà sí Sàó tààràtààrà Sòó ni tí nǹkan kan ò fi lọ́tún tí ò fi lọ́sì tààràtààrà ni sí Sòó ni ẹ pé àwọn ọ̀jọ̀gbọ́n ẹni wọ́n gbé nǹkan lé àwọn àyà tá a fi ń tọpinpin ojú òpó àwọn oní geography tààràtààrà ni bẹ́ẹ̀ ṣe wá nù àwọn Ìgbóònà ló sì fẹ́ gbìjà ibẹ̀ náà sì ní ààlà kìí ṣe wípé kò sí ìyàn ń bẹ̀ tipẹ́tipẹ́ lèèyàn ti wà ń bẹ̀ because ààlàlú wọ́n máa ń fi àwọn èèyàn bẹ̀ àwọn Ìgbóònà ní tiwọn àwọn Sàó bẹ́ẹ̀ àwọn Gánmọ àwọn náà bẹ́ẹ̀ wọ́n bẹ lórí ilẹ̀ wọn tẹ́jẹ́ Ìgbóònà tẹ́bá sì ti kúrò nílọrin tẹ́bá ti ń wọ Gánmọ ní ìsìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń rú mọ́ra wọn ilé èdè ẹ mọ̀ yí pé Ìgbóònà wọn sọ ní Gánmọ nígbà wọn ń ṣe rélùwé wọn ò sanwó rélùwé sí lọrin Gánmọ ni wọ́n ń sanwó sí ilẹ̀ Ìgbóònà ni wọn ò san ẹ lọ ìbẹ̀rù gẹ̀ẹ́sẹ̀tì ni o sí gbogbo àwọn àfáyọ̀ ò rí gẹ̀ẹ́sẹ̀tì wọn ò rí àkọọ́lẹ̀ ni. iná wá tulẹ̀ fún wọn dúró ń bẹ̀ nígbà sì ní bàbá ẹ tó sì jẹ́ Basọ̀rún gbà náà ìní bàbá tó bí Basọ̀rún Gáà ìní Yamba ìní Ládẹrin fi dúró ń bẹ̀ Ládẹrin wà ń bẹ̀ ó lọ sáà ń bẹ̀ ó kú gẹ́gẹ́ bí ọmọ ọlá wọ́n gbé padà sí Ìlọrin àwọn gbé padà sọ́yọ́ tọrọ ọmọ ọba ni wọ́n gbé padà sọ́yọ́ ó sì ti bí ọmọ Pàṣín ó ti bímọ ó ti bí Pàṣín Pàṣín wá ní ìgbà tí Òjìgí lọ tí Yamba lọ tí ìlú ti wá bọ́ sọ́wọ́ Gáà Pàṣín lòun àti Gáà jọ mú nǹkan lẹ̀ wọ́n wá lé Pàṣín kúrò nílọrin wọ́n wá lé lọ ìlú kan tá a pè ní Ọlọ́lá Àṣẹ̀wọ́ ọmọ Awíkéjìdé ọmọ Afọ̀kójò rọ̀ òjò ọ̀bá mi lọ́nà kí n pòṣé rí ìlú Ọ̀là sì ń bẹ ní ìpínlẹ̀ Kwara orílẹ̀ ńlá ni lọ́jọ́ òun àti owó òdùrùkújọ mú nǹkan lẹ̀ wọ́n jọ mú nǹkan lẹ̀ rẹpẹtẹ orílẹ̀ ńlá ni níjọ́ bí wọn ò ṣe mọ ìtàn Ọ̀fà mọ́ ẹ kàn máa gbọ́ ọlọ́fà Ọ̀fà Ọ̀mọ̀ká láyé ìgbà tí wọ́n ń bẹ ní Ìmọ̀ká lọ́wọ́ asá lọ bẹ̀ agbára wọn ò gbé wọ́n pàpàpàpà sí wọ́n sì gbé orí rẹ̀ wọ́n gbé lọ sí Ọ̀yọ́ tòkè náà ní o
tọrọ ìyọ tẹ́lẹ̀ yìí gbogbo tá à ń sọ yìí o 100 ọdún kan kọjá kí Jàmbó tó bọ̀yọ̀ lé kí wọ́n tó wá sí àgọ́ Ọ̀já ní Ọ̀yọ́ Àtìbà tòní tí ń ṣe ìpẹ̀kun ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ẹ̀gbá nígbà náà láàfin ń ṣe àkóso délẹ̀ ilẹ̀ Ẹ̀gbá náà àti Kétu ṣùgbọ́n àlà ti ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ tààràtàrà ìnibẹ̀hùn torí èdè ẹ̀ má fi lè kúrò lọ́yọ̀ tẹ́ ẹ̀gbẹ́nulé Akínmọ̀rìn wọ́n Fìdítì àwọn Ẹ̀gbá wọn ní tèdè Ìbàdàn tèdè Jàyè àwọn Ẹ̀gbá wọn ní. ntí ò yá àfáàní wọ́n wá pa Pàṣín láàrin ìgbà tí wọ́n lé Pàṣín lọ ilé ọ̀rọ̀ Òjó òṣekúṣe ṣẹlẹ̀ tó ń sọ bẹ̀bí bùbá kó tó di pé Alùgbì gbàkóso padà ó gbàbẹ̀ padà Alùgbì fòòṣà ló sì bí Àfọ̀njá Alùgbì kú ó fọwọ́ rọrí kú bí bàbá rẹ̀ ṣe fọwọ́ rọrí kú àmọ́ bàbá tó bí òun ò fọwọ́ rọrí kú Àfọ̀njá ọmọ Alùgbì fòòṣà Alùgbì kò fọwọ́ rọrí kú. ẹ wá wo Ládẹrin ẹ mọ̀ pé èyí tí ò rújú wọn ò bí Ládẹrin sí Ìlọrin ó wá tẹ̀ lọrin ni kì í sọmọdé ó sì ti bímọ Pàṣín tọmọ ẹ̀ náà jọmọ ọlá tó jẹ́ jagunjagun Pàṣín ló sì bí Alùgbì lẹ́yìn náà lọ́wọ́ kan Àfọ̀njá láyà lọ́kọ̀ láàrin ìgbà tí àáfàá Límì fi wọ Ìlọrin ní ọdún 1812 tẹ̀wí ìyún ní jẹ́ 120 years tá a ti tẹ Ìlọrin 112 years 112 years tá a ti tẹ Ìlọrin ṣégbà la tẹ Sàó ṣégbà la tẹ Sàó ẹ wá bá ń bi àáfàá léèrè wípé baálẹ̀ mélòó la ti jẹ ní Sàó ṣáájú kí Ládẹrin ó tó wá a lè sọ ìtàn ìdínú tí àwọn ará Ìlọrin ò fi fẹ́ kí Sàó gbérí a lè sọ ìtàn Ìlọrin àfi kẹ́kẹ́ dé Sàó wọ́n sàmẹ́ wọ́n mọ baálẹ̀ tí ń bẹ wọ́n mọ bàbá wọn tí ń bẹ nígbà wọn fa ẹnìkan lọ pé bàbá sẹ́yìn láláàfin rẹ wá ibi tẹ́ ẹ dúró sí ní ọ̀nà bíi wọ́n ń gbà ọ̀nà ní ibi tẹ́ ẹ wà ní. ìlú Sàó ni a ti máa ń ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kan lọ́dún gbogbo àwọn ọmọbìnrin tó bá ti tó lé ọkọ lọ gbogbo wọn pátá ẹ̀ẹ̀kan bóyá bí 20 ni bí 30 ni ẹ̀ẹ̀kan náà láà ṣègbéyàwó fún gbogbo wọn tó gbé gbogbo ìlú ọmọ lárinrin nígbà ọ̀yá wọn bá kọwọ́ ẹ̀sìn bọ́ pé ẹbọ ni làṣà tó dà àsárénu ọmọ míì náà inú rẹ̀ ọmọ dùgbẹ́ àmì náà wà nínú wọn lọ́dún tó lọ ìní jóníranù ìní fi láìlọ́nù kẹrù lọ lé ọkọ ìní sá lọ lé ọkọ wọn bá bẹ̀rẹ̀ sí ní bàṣà jẹ inú ìjáwé èèyàn pọ̀ tó àmọ́ wọ́n sì ń ṣèdò náà kọ́kọ́ pọ̀ kébí síjọ́ ọmọ ní Sàó. bárẹ́kè ológun sóbí ńlọ́la Sàó àti Ìlọrin èmi ọmọ bí ẹ ṣe ń fi báràkì dí ìlú méjì kẹ́ẹ̀mẹ́jàmbá aráàlọ́rin òfin sanre ìtàn lọ́rin ọ̀padà bí ọmọ bí ẹ ṣe ń gbé bárẹ́kè military barrack sí àárín gbùngbùn ojú ọ̀nà ìlú wọn làwọn fi sààlà ní ìyówù kó jẹ́ kí Sàó mọ́ sáà bá a lè fẹ̀ kọ́mọ́ bá a lè lajú ẹ bá ń bí léèrè o Sàó ti ń bẹ́ńbẹ̀ tipẹ́ Gànmọ́ sì ti ń bẹ́ńbẹ̀ tipẹ́ kọ́rọ̀ pé Ládẹrin lọ dúró láàlàó tó ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá pààlọ́ ẹ̀ lè ṣe àwa ọ̀sán tó dé gbogbo òlú nílẹ̀ Yorùbá lọ́mọ ní tó dé ìjọ tí bá sì fẹ́ sọ̀rọ̀ àwọn baálẹ̀ ni o àwọn ọba kéréje ni o àwọn ìlàrí ni o fìlà àwọn tí mo èdè adé gbogbo oríṣiríṣi tá a ń lò ìní ọjà mọ ipa àti kí ni ojúṣe ẹnìkọ̀ọ̀kan àti tó fi lọ tẹ̀lú
lẹ́yìn 112 years 1,200 ọdún tí Ládẹrin ti tẹ Ìlọrin ìní wa ni àáfàá Límìdé kò bá Ládẹrin kò bá Pàṣín kò bá Lùgbì Àfọ̀njá ọmọ rẹ̀ tí ń ṣe baálẹ̀ kẹrin nílọrin lọ́ba tí ò rújú. Àwọn bàbá yín náà kú kọ̀tàn tí wọ́n nu gẹ̀ẹ́sẹ̀tì Ìlọrin. Àwọn ará Gàmbàrí kọ́ tí wọ́n èyí tí ọ̀ Gàmbàrí kọ́ gbogbo kálukú lọ́kọ̀ àbẹ́rẹ́ ṣe gbogbo nítorí ẹ̀dùn mi bàgán gbogbo gẹ̀ẹ́sẹ̀tì Ìlọrin tí ń bẹ ní kíní wọ́n bá dáná so tí ń bẹ lọ́wọ́ wa ẹ̀ ń tara yín. Nígbà wọ́n rí bí ìgbà tí mò ń sọ̀rọ̀ lé ọdún kan ní pé ìgbà kan bẹ rí tí wọ́n lé ẹ̀mí àkúrò nílọrin wọ́n lé ẹ̀mí àkúrò nílọrin gbà yẹn ní irọ́ ni kí ni Ògbómọ̀ṣọ́ wọn lé lọ tẹ́ tó dárin orin gidi ẹ̀bẹ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ kódà dọ̀la àwọn bàbá wa àgbà náà wọ́n rí bí ìbámu British gba àbọ̀dè fún wọn ni bí àwọn ẹ̀mí àṣepadà sí Ìlọrin ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn bàbá àgbà náà àwọn ò rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbọ̀dè wọ́n rí gẹ́gẹ́ bí pé a ti di nǹkan kan náà abára wa jà ẹja parí ẹ̀ gbogbo àwọn àfáà ńláńlá àwọn èèyàn ńláńlá wọ́n dìde Ìlọrin wọ́n sì parí ẹ̀ pé iná ẹ̀ wá ìjẹgàba yìí ti pọ̀jù tó nígbà náà wọ́n bẹ̀rẹ̀ ìlòkulò ìjẹgàba lórí àwọn Yorùbá lọ́wọ́ á jẹ́ kí agbára yẹn ó dínkù. Àbẹ́ni kò sí ńbẹ̀ àbẹ́ni tó sí ńbẹ̀ ẹ bá fẹ́ àá fún yín nítàn àá sì fún yín ìtòyìnbó kọ bẹ́yìn ọ̀bá kọ́nu tíra yín tẹ̀ bá ní sòótọ́ àá sọ. Láàrin ọdún 1700 sí ọdún 1812 112 years èyí tó dájú ni gẹ́gẹ́ bí tí àáfàá sọ 1772 ní làwọn Gàmbàrí dé 1772 làwọn Gàmbàrí dé èyí tó ṣe pé 72 years ọdún méjìléní àádọ́rin tí Ládẹrin ti tẹ Ìlọrin as a military barrack ìlọ́fà tó ṣe pé Àfọ̀njá ibẹ̀ yẹn àgọ́gun ní àdèmọ́ láwọn bárékè báwọn ẹ lọ wo Nàìjíríà ibi kan náà là ń sọ bárékè ológun ní Sábó ẹ mọye kíní bárékè ológun kò sí stéètì tá à ní sí káàkiri bá ṣe ní káàkiri ilẹ̀ Yorùbá nù torí pé tí wàhálà bá ṣẹlẹ̀ àwọn ológun ni wọ́n ti dìde kése pé bóyá ibìkan náà wọ́n wà kó gbogbo ológun jọ sí lọ ìtàn yóò rí bẹ́ẹ̀ ìlànà tá a ti ń lò ń bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ náà là ń lò ń dòní. Ìwà nù tí àáfà ìwà ń sọ pé Gàmbàrí ti ń jẹ́ Gàmbàrí kọ́rọ̀ Ìlọrin ó tó ṣe lẹ́yìn 72 years tí Ìlọrin ti ń jẹ́ Ìlọrin tí bàbá wa Sheikh Ádámọ̀ kọ́nu tíra wọn tí bàbá Mustapha Sùgùlùlù kọ́ tí Sàúdà náà Sókótó tó náà wàá jẹ́rìí ẹ̀ lẹ́nu òwe rẹ̀ tó pè ní my life àbáwọn Fúlàní tẹ̀ ń bíjà ìbọn ọmọ Sùmọ̀dá Fódò ní Sàúdà náà yìí Ahmadu Bello wàlíì Ọlọ́run káfàtà àbẹ́ni ọmọ tó kọ àwọn ilé sì gbìyànjú fún ìsìláàmù gbígbìyànjú fún ìsìláàmù ẹ̀kẹ́ ṣe nílẹ̀ Haúsá nìkan ní gbogbo West Africa yìí ni pàápàá tó wá gbìyànjú fún ìsìláàmù nílẹ̀ Yorùbá àwàlí ọmọ tó kọ táfà wa ń sọ yí pé Gàmbàrí ó ti wà ń bẹ̀ kí ọ̀rọ̀ àwọn Ìlọrin ó tó ṣẹlẹ̀ àtàfà Límì lẹ́yìn 72 years tí Ládẹrin ti tẹ Ìlọrin làwọn Gàmbàrí tó dé ọ̀dà o àwọn Gàmbàrí wa ń bọ̀ ẹ bá ń bi àáfàá wa o ta ni ó tulẹ̀ fún wọn o Sábó Ìbàdàn ìtọ́jájú ni pé mi ìdáyé bá bàbá tó bí èmi ìtọ́jájú ni pé ọ̀dáyé bá bàbá mi sì pé 100 years kó tó jáde láyé ní ọdún 2010 bàbá mi dáyé bá ní ṣe àwọn ìdílé tó nílẹ̀ ibi tí wọ́n tù fáwọn Gàmbàrí àwọn Haúsá tí ń bẹ ní Sábó ṣé wọn ò sí ń Ìbàdàn àwọn Ìgbìrà mo dáyé bá wọn níbẹ̀ bàbá tó bí mi dáyé bá wọn ń bẹ̀ ni láwọn Ìgbìrà ní Mọ́kọ́lá
là ń pè ní èbìrà táwa ń pè ní gbìrà wọ́n sì ń jẹ baálẹ̀ wọn tí wọ́n níwèé ẹ̀rí baálẹ̀ wọn lọ́wọ́ bó ṣe jẹ́ pé tí wọ́n bá jẹ sẹ́ríkì sábó Olúbàdàn ni ó fi àṣẹ sí tí ó sì fún níwèé ẹ̀rí ní ìgbà wọn fẹ́ jẹ sẹ́ríkì kan àwọn òpònú tẹ́ ń pariwo tí ọ̀rọ̀ òye máa ń pariwo Olúbàdàn fẹ́ fi sẹ́ríkì jẹ sẹ́ríkì tẹ́ ti ń jẹ kí wọ́n tó bólúbàdàn ní sábó sẹ́ríkì tẹ́ ti ń jẹ kí wọ́n tó bólúbàdàn láyé àbá ní 1934 làwọn ìgbìrà ti ń jẹ baálẹ̀ ìgbìrà ní Mọ́kọ́lá ṣé àwa náà láwọn èèyàn rẹpẹtẹ ńlẹ̀ Haúsá alẹ́nílẹ̀ ìgbìrà alẹ́nílẹ̀ tápà bó ṣe wà nú ìtàwá fẹ́ ló ń bẹ̀ ní wípé àwọn Haúsá ti ń bẹ ní Sábó àwọn ìdílé kan ló nílẹ̀ ẹbẹ̀ ló nílẹ̀ Mọ́kọ́lá Sábó tí wọ́n kóra wọn jọ sí nígbà tí sẹ́ríkì sásá tó gbèrò tó fọmọ lọ́wọ́ Olúbàdàn sọ pé abẹ́ baálẹ̀ sásá lọ wà kó o ní mìtìtì owó ṣéjòyè tí ń lówó ju Olúbàdàn lọ sí kó o ní mìtìtì owó abẹ́ baálẹ̀ sásá lọ wà ilé èrè ọba àdàbí àlìjẹ́ náà abẹ́ baálẹ̀ sásá lọ wà ìlànà tiwa nu àbí ṣe sẹ́ríkì sásá ṣé ó lè talẹ̀ fẹ́ nìkan wọ́n ò bí ire yọ lọ bó bá ṣe pé ilẹ̀ wọ́n fẹ́ bá yẹn ralẹ̀ nílùú tẹ́ ti ń ṣe dá wọ́n ọ̀dọ́dọ̀ baálẹ̀ bá pé wọ́n fẹ́ wá dálé sẹ́lẹ̀ ní baálẹ̀ ní ó bọ̀wọ́ lù bí baálẹ̀ bá lóun ọ̀gbà wọn ò bí ire ẹnìkan tó lè yí àṣẹ baálẹ̀ padà ní bàbá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kábíyèsí o Olúbàdàn Balógun ìlànà nu àwọn tó wá wà ń sásá àwọn ìdílé kankan ló fún wọn lẹ̀ ń bẹ̀ á wà padà sí Ìlọrin lọ́dọ̀ àwọn Gambari so àwọn Gambari nígbà wọn wá ń bọ̀ wọ́n bá gbélé wọn láti ojú sánmọ̀ wọ́n bá jù ú lẹ̀ ta ló tulẹ̀ fún wọn ní ọdún 1772 láàrin 1771 sí 1772 1773 tí wọ́n dé baálẹ̀ Ìlọrin ló tulẹ̀ fún wọn o baálẹ̀ Ìlọrin ló tulẹ̀ fún wọn tálẹ̀ ní baálẹ̀ Ìlọrin tí ń bẹ̀ẹ̀bẹ̀ ńgbà náà òun náà ní Alùgbè ló tulẹ̀ fáwọn Gambari Alùgbè fóòsà ló tulẹ̀ fún wọn Alùgbè fóòsà jù ló tulẹ̀ fún wọn ló tulẹ̀ fáwọn Gambari tí ń ṣe bàbá Àfọ̀njá ṣe bàbá Àfọ̀njá ìwà ìnìgbé ká ṣọ́ra àáfàá náà ló sọ̀rọ̀ òun náà ló sì mú déètì wá fúnra rẹ̀ jẹ́jẹ́ Àfọ̀njá ọmọ Alùgbè fóòsà tó sì tulẹ̀ fún àwọn tí bàbá rẹ̀ tulẹ̀ fún àwọn Gambari Àfọ̀njá ló wá tulẹ̀ fún Abubakar Sọlágbẹrú Kúọ̀ lòun ìlú ni Kúọ̀ àmọ́ ń gbò ó jó ìlọ́wọ́ sọ́dọ̀ Àfọ̀njá àwọn wọn wá kóra wọn àtàwọn Gambari àti gbogbo wọn kóra wọn lọ síbi tá à ń pè lókè Ṣúnà wọ́n tún gbé ẹ̀sìn wọn sáfàwọn Fúlàní nígbà kíní sì dé afáàlímìdé wọ́n kì í lọ Àfọ̀njá rí gẹ́gẹ́ bíi pé torí pé àfa ẹ ti pọ́pùlà orogún òwò ni ẹ tó dé kílẹ̀ bára yín fa ẹjọ́ náà ó jókòó àwọn ilé ẹni ibú ni wọ́n máa ń gbàlú ni kí náà lọ́gbẹ̀yìn gbogbo àwọn àfáàjọ náà lọ́hùn wọ́n pa gbogbo wọn ni àbí mo béèrè ńjọ́ kan bọ́lọ́dá o wọ́n ṣe ní Kánò ilé ẹ̀kọ́ Islam tó tóbi jù ní West Africa ńgbà náà lọ Kánò ló wà àwọn Fúlàní ńgbà náà kìí ṣe pé wọ́n pa wọ́n nìkan wọ́n dáná sun wọ́n mọ́lé ni láwọn ọ̀tọ̀ Ọlọ́run Fúlàní ẹwà máa ń pè wọ́n àwọn àfáà kan àwọn ẹ̀mí àyíká àfáà yín kan níbo ẹlẹ́mọ̀ ta àwọn dìdìrì ìbí wá ká aṣọ lójú aráyé ni wọ́n ẹ lọ wò tán Kánò wọ́n pa gbogbo àwọn àfáà ilé kéwú ńlá ni o tí èèyàn ẹgbẹ̀rún kan kéwú bẹ̀ lójúmọ́ wọ́n dáná sun ilé kéwú wọ́n bàjẹ́ gbogbo àwọn tí àjọ gbogbo ìtàn oríṣiríṣi tí torí pé Fúlàní fẹ́ gbalẹ̀ wọ́n dáná sun irú ẹ̀ náà mọ́ wá sí nílọrin gbogbo àwọn àfáà náà wọ́n pa nípakúpa àwọn Sọlágbẹrú
gbogbo àwọn àfáà tẹ́ wà lókè súnà tẹ́ bá ń sọ ìtàn lọ́rin àwọn àfáà àti kìíní bá lókè súnà ìjọ náà tó ló fi wọ́n sókè súnà ṣèbí nítorí àwọn fúlàní náà wọ́n fi sápò olù pé àbáyín ṣe ẹ wá bá ń béèrè mo sì ń béèrè ọ̀dà o ẹni tó lo òkè súnà o tó pa gbogbo àwọn mùsùlùmí tó pa wọ́n pakúpa sọlá gbẹrú tó jó lórí gbogbo àfáà lọ́rin àtàgbègbè rẹ̀ nígbà náà tí ẹ pa gbogbo àwọn èèyàn pakúpa gbogbo àwọn àfáà àwọn ẹni ọlọ́run ẹ bá ń béèrè pé ṣé àlìjánnà wọn tíkẹ́ẹ̀tì ẹ̀ gbòòlà ẹbí ẹ mọ̀ pé mi ò kú kéwú àfáà sì lẹ́yìn ọmọ àfáà lèmi ẹ lọ gbé àlùkùránì wá irú tí Emir Abdulsalami ṣe ń wo ẹ wá tún fún wa pé tó Emir Abdulsalami o ọmọ àfáà Alimi o bó ṣe pa gbogbo àwọn àfáà òkè súnà o ó ti fi gba tíkẹ́ẹ̀tì àlìjánnà o ìbéèrè mi ń béèrè o torí kò yé mi tàbá wá lè rí inú tírà o àbádìísì ni o àbálùkùránì ni o tó ti sọ pé bí àfáà Abdulsalami o ọmọ àfáà Alimi bó ṣe pa Ṣọlá gbẹrú tó pa gbogbo àwọn àfáà tìyàwó tọmọ wọn àfàwọn tó lọ ní kí wọ́n mọ̀ sí lókè súnà jọ́nà ẹni orí yóò dilé wọ́n pa gbogbo wọn láwọn tó jẹ́ pé pure muslim ó fún mi pé ó ti fi gba tíkẹ́ẹ̀tì àlìjánnà ìtẹ́ fi gba tíkẹ́ẹ̀tì àlìjánnà lọ ṣé tíkẹ́ẹ̀tì àlìjánnà wọ́n ń fẹ́ ló ń gbà ní àbí tíkẹ́ẹ̀tì iná ọ̀dà mo tó ìbéèrè ló pé irú tó ṣe o tíkẹ́ẹ̀tì àlìjánnà ló fi gbà ní o àbí tíkẹ́ẹ̀tì iná àbí wọ́n ò fi sáàrin àlìjánnà àti àárín iná. máa dàtàn rú ẹ mọ̀ fáwọn wo sọ̀tàn Gambari ìtàn Gambari nílọrin nílẹ̀ Yorùbá àjẹ́ pé nǹkan ti dàrú kọjá bẹ́ẹ̀ ni pé ká ṣọ́ra ẹ lè máa sọ apá ẹ̀tì ẹ̀ wá ayé ti lajú sẹ́rọ́tọ̀ ni pé ká wà lábẹ́ tẹ́ẹ̀tì bẹ́ẹ̀ sì wà lábẹ́ tẹ́ẹ̀tì kẹ́ máa sọ̀rọ̀ ṣùgbọ́n ayé ti lajú ju gbogbo èyí lọ ọlọ́ba wa fi oríjì Sheikh Àbòtó Abdulgani Àbòtó wọ́n lọ sí wáàsí níwò ní láṣẹ táàtì ẹ̀mọ̀ pọ̀ lọ́wọ́ tètè pè wọ́n sọ́dọ̀ ní bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bàbá wa Tajudeen Adam àwọn ni wọ́n kọ́ bàbá wa ọmọ àlẹ́ àmì níwò àwọn ni wọ́n kọ́ wọn kéwú wọ́n ṣe ògbésà ṣe bàbá wa Olúwo tilẹ̀ wó sì bẹ́ẹ̀ ọba Abdulrasheed Adéwálé Àkànbí àbádìdì rọ kò rí bẹ́ẹ̀ o bàbá ńlẹ̀ àmì òkè ọlọ́dọ̀ yín lọ́rin o Mọ́tàlá lókè Adú ilé Ààrẹ Laji Abbas ló ti kéwú o kí ló sì fa ni pé bàbá wa mú àlẹ́ àmì àáfà ńlá ni tó ṣe pé tí gbogbo tíra bá dé tí ó wá sílẹ̀ Yorùbá ọ̀dọ̀ wọn ní dé sí ọláìwá buhaya bàbá wa àlẹ́ àmì ni wọ́n wá kọ́ bàbá wa Báàkì ìwòyíkéwú wọ́n wá wò pé ọlá àfà rẹ̀ pọ̀ tọmọ kéwú pọ̀ kò sí dáfìtì ayẹ́káfìtì sí lọrin gbogbo àwọn ọmọ àtàwọn àwọn tọ́jọ́ ọmọ kéwú ni o àtàwọn tọ́jọ́ ọmọ ilé àmì ni o wọ́n mọ̀ pé Mọ́tàlá lókè Adú bàbá sì ti kéwú lọ́dọ̀ bàbá rẹ̀ kó tó wá kéwú Mọ́tàlá lókè Adú orin tẹ́sì fi kí àáfàá wọn ní ọdún 1958 nígbà tí bàbá wa Mọ́tàlá kẹta ṣe ń gbéṣẹ̀ ní ọdún 1958 mo ti sọ fún wa rí bàbá Mọ́tàlá kẹta tó gbéṣẹ̀ torí Mọ́tàlá tá à ń sọ ìtọ́kọ́ bàbá wa nílé àmì níkéw àwọn ni bàbá wa Tọ́hírù Mọ́tàlá tàwa ló bí Tọ́hírù Mọ́tàlá Málíkì ló bí Tọ́hírù Mọ́tàlá ta ló bí Málíkì Mọ́tàlá Òsénì ló bí òun ta ló bí Òsénì Báálò lólúpọ̀nà ló bí lẹ́gbẹ̀ẹ́ òun wọ́n wá jọ ń jẹ́ ìbátan wọ́n jọ ń jẹ́ ìran ni náà fi wá. báà ní í ṣe rí nù torí náà ẹ mẹ́jà máa pa àlọ́ mọ́ ẹja máa sòdodo ọ̀rọ̀ bá a bá sì mọ ìtàn ẹja béèrè mo mọyì àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ńláńlá tí wọ́n bá fẹ́ ṣe program tí wọ́n pè mí ààrẹ bò lè ṣe jẹ́ àìkà ìtàn báyìí ní ẹ bá wa yẹ̀wò má dẹ̀ fún mi lésì padà bó ṣe rí gẹ́lẹ́ náà ni wọ́n ṣe sọ yẹn tó bá yẹ ká ṣe àfikún á ṣe àfikún tó bá yẹ ká yọkú ayò tó bá sì ti dá bẹ́ẹ̀ bó ṣe rí gẹ́lẹ́ náà tí ò ní nǹkan nu ká wá bọ́ ta
láyé tó ṣe yí pé gbogbo ayé ọ̀tọ̀ ní pé kẹ́yìn jókòó nù yàrá mi kí n máa pààlọ́ fáwọn ọmọ àti ìyàwó mi àṣetò ntọ̀kẹ́rẹ́ jó mi jó jàre mo wá là jó mi jó àṣìbù mi ní mú jẹ jó mi jó àwò mi ń bẹ lọ́jà jó mi jó ṣé ìní lásìkò sí ní 21st century tí àgbáyé tí wọ́n tún recognize àwa èmi náà ẹ̀dẹ̀kọ́ ọlọ́run ọba ni bó ṣe nínú Ìlọrin o kì í ṣe Ìlọrin Gambari o Ìlọrin Ládẹrin Ìlọrin Àfọ̀njá tá a tó ń pè ní Ìlọrin Gìrì Álímì tá a bá pè Ìlọrin Àfọ̀njá kò sí láìfí bàbá pè Ìlọrin Gìrì Álímì kò sí láìfí torí pé ìdílé Álímì ní í jẹ ọba a máa ń forúkọ ọba ìlú a máa ń fi í pe ìlú torí gbà wàhálà ṣẹlẹ̀ sẹ́nìkan tiẹ̀ mọ̀ pé nìkan Fúlàní nìkan mọ̀ pé kinní kan mọ́ àmọ́ gbẹ̀ bá ń pàlọ́ báyìí náà ni wọ́n bí wa nú bàbá wa ẹ̀mí àlọ́rin tòní gan sóò gan gbọ́ Fúlàní mọ́ lẹ́yìn tí bàbá wa bá gbọ́ Lárúbáwá tó bá gbọ́ Ìgbò Yorùbá ni bẹ́ẹ̀ dénú ààfin Ìlọrin Yorùbá wọn sọ ń bẹ̀ Fúlàní àtọdún wo Fúlàní àtọdún ibì kan ń bẹ nílọrin tó bá àwọn Haúsá ni ọ̀tán ibẹ̀ nìkan náà lédè o ní ó ṣe pé èdè Haúsá ẹ̀ mọ́ bá ń bẹ̀ tí wọ́n ń sọ́dọ̀ là níṣèwádìí dáadáa mo tọpinpin ìtàn ní kí n ṣe pé màmá pa àlọ́ ìpàlọ́ o ìsìn ní pàlọ́ láéláé torí náà bó ṣe rínú o níjọ́ ọmọ kú ti pè wípé ẹ ń bá nílọrin ìsílẹ̀ Yorùbá ibi tẹ́ bá fẹ́ pè mí sí ẹ jáde ṣùgbọ́n torí ọ̀rọ̀ ó ṣèbò òṣèlú ti ń bẹ́lẹ̀ pẹ̀lú ògbólọ̀ tá a bá ti dìbò tán tí gbogbo ẹ ti lọ tá a ti búra fún ààrẹ tuntun ètò kan bọ̀ tá a ṣe lóṣogbo ibẹ̀ lẹ́ẹ̀tì rí tọ̀tà àpàmìyàn káàkiri Ìlọrin gbogbo àgbáyé náà láàpè síbẹ̀ àpàmọ́ lọ́balọ́ba pẹ̀lú ògbólọ̀ ẹ má ti jí bẹ́ẹ̀ jìnnà tó Aare Laji Abbas lórúkọ tèmi o ìtàn já àfìtànṣó òbòrìbòrì dáná tàn sí jù dáná tàn sí gbó èmi a máa wí pé ìtàn wúwo ju erin lọ Abbas praise mo dúpẹ́ lọ́wọ́ Abbas praise ó ti ṣe orin tuntun fún Aare Òpìtàn títí ìgbà tá a tó pàdé èmi a máa wí pé ejò kò ní rọlù rèpè láyè kó dúró ire o. Ẹ̀lú ló láró ẹ̀tù ló nìbọn kété ló lómi ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀ Aare Laji Abbas lónìí yẹn káforíjàgbó káforíjẹ̀gàn ló sọ ẹ̀dọ̀lùkọ́ àgbà kárí ayé káforíjàgbó káforíjẹ̀gàn ló sọ ẹ̀dọ̀lùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó gbà ló ń jẹ baálẹ̀ agbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò olùkọ́ àgbà Aare Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilé tó kọ́ òkú iṣẹ́ Aare Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kíní kan ò ní ṣe ẹ́. Aare Laji Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ márùn-ún tí a tún fi fún ẹ Òpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà gbogbo yín la kí Òpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá owó oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ ìtàn já àfìtànṣó owó oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo ju rin lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là ó yá wa tán fi yé wa ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àròyé ìtàn yàtọ̀ sáròsọ òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kọ́ tí ò bá jọ ní lójú ẹ̀kọ́ mọ olómi ní kódà tí ẹ̀ kárí ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́ olùkọ́ àgbà Laji Abbas Aare Òpìtàn kárí ayé ikú kì í pẹ́ ta lójú ìran kíní kan ò ní ṣe é.
bákan náà Yorùbá ronú ẹ kàn sí mi lórí WhatsApp mi àwọn tá a bá fẹ́ gba Yorùbá ronú ẹ jẹ́ á kàn sí mi lórí WhatsApp mi 08023687432 láti gba Yorùbá ronú. báwa náà bá sì fẹ́ máa ṣe àtìlẹ́yìn fún ètò yín ètò wa ìtàn Yorùbá ẹ jẹ́ á kàn sí mi lórí WhatsApp bákan lórí 08023687432 náà lẹ́yìn á fi kàn sí mi títí ìgbà tá a tún pàdé o ire o. Ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn fáyì asọ̀tàn lóye o iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn tó fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ ń pápá ìwọ lọ asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ òmùwẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn.